Hello. Hello. Hello, bọ̀dá Yinka, ẹ káàárọ̀ sà. Ṣàlàáfíà lẹ wà? Yinka báwo ni? Mo wà o. Mo fẹ́ kẹ́ explain nǹkan tó ṣẹlẹ̀ because just like mo ṣe bá yín sọ pé àwọn oníṣẹ̀ṣe everybody wọ́n ń para. So ẹnu oníkàndẹ̀ là ń gbọ́ pọ̀. Mo kàn fẹ́ kẹ́ jẹ́ káwọn èèyàn mọ what happened. Nǹkan tó ṣẹlẹ̀. Then wọ́n ní kẹ́ gbé ojú nǹkan síta. Is there any òfin tó guide yín láti má lè present ojú àwọn èèyàn? So but ẹ kọ́kọ́ explain nǹkan tó ṣẹlẹ̀ náà. Ṣégun Yinka, thank you very much. Well, fún àwọn tó ń gbọ́ for the first time. Ẹ dárúkọ yín, ẹ dárúkọ. Orúkọ mi ni Yinka Ayefele, olórin tí mò ń kọrin gospel music, and as well as a broadcaster, a trained journalist. I've been in mo ti ń kọrin, mo ti ń sọ̀rọ̀ lórí rédíò kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Iṣẹ́ rédíò ló sọ mí di olórin. Radio Nigeria Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ ní 1989 gẹ́gẹ́ bí oníròyìn àti agbóhùnsáfẹ́fẹ́. Mo dẹ̀ mọ òfin tó de à ń sọ̀rọ̀ lórí rédíò. Mo mọ òfin tó rọ̀ mọ́ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Kó tó di pé rédíò ya bó ṣe yà ọdún 7 ni mo fi vie fún àti gba license kí n tó lè bẹ̀rẹ̀ rédíò. FRCN, Federal Radio Corporation of Nigeria Training School lẹ́kọ̀ọ́ ni mo ti gba ìtọ́ni gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́. Now, ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò ti tèmi personally, mo bẹ̀rẹ̀ látòrí internet. Àwọn ará ìlú òyìnbó lè attest sí pé I'm the first Nigerian láti bẹ̀rẹ̀ internet radio ní Nigeria. And nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo ní gbogbo àwọn tí mo lè tọ́ka sí pé èmi ni mo bẹ̀rẹ̀ rédíò wọn. Tó 2, 3, 4, 5 ní Nigeria yìí. Oríyọmí Hamzat was working with me. Àgídìgbò, èmi ni mo ṣí Àgídìgbò. Nínú ọ́fíìsì mi ni mo ti ṣí Àgídìgbò internet radio. Èmi ni mo bẹ̀rẹ̀ nígbà tó Oríyọmí wà lọ́dọ̀ mi. Inú mi dẹ̀ dùn ibi tí kálukú bá délé nítorí ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra wọn. It's my joy and my glory pé at least máa ń fẹ́ kí èèyàn dìde. I like being part of success story. Now, ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó bẹ̀ kó fọwọ́ padà àwọn ìṣẹ̀ṣe lójú o. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nígbà mo wà kékeré, ilé ni mo dàgbà sí. Mò ń gbégún o. Mò ń gbégún dáadáa. Mo ń gbégún nígbà tí mo wà ní kékeré. Mo gbégún àgbégún eru. Ẹni bá lọ sípò ti Èkìtì níbi tán bí mi sí á mọ̀ pé ọmọ yá ò rí dùtè. Ọmọ yá ò rí dùtè. Kó béèrè pé ọmọ yá ò rí dùtè. Ọmọ Ìpó ti Èkìtì ni mí. Mo dẹ̀ mọ̀ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ẹni tí à ń sọ̀rọ̀ yìí, ó kàn dùn mí pé àwọn èèyàn máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ máa mú ọ̀rọ̀ lórí. Wọn kì í mọ ìdí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. In fact, mo wà forced láti lọ post fídíò yẹn sìn. Mo ti post ẹ̀ sí Facebook, sí orí YouTube page mi. Mo fẹ́ post ẹ̀ sórí Facebook, ó lè easier fún a lot of people láti wò. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí, kì í ṣọ̀rọ̀ owó. But integrity, mo cherish orúkọ mi àti orúkọ ilé iṣẹ́ tí mo dá sílẹ̀ gan-an. Máa sọ pé mo jìyà orúkọ ẹnìkan mi lè jẹ́ kí ẹnìkan kọ̀ọ̀kan kó ti orúkọ mi mọ́nú rẹ̀. And ẹ bá ṣàkíyèsí mo máa ń sá fún scandal gan rẹ̀ lè sọ pé wọ́n sọ̀rọ̀ Ayefele wọ́n ṣe kíníkan yàtọ̀ fúngbà tí Erelú tí mi ò rí rí táàjọ sọ̀rọ̀ rí tó sọ pé òun lòun mú mi lọ síbi tí mo ti fi mo ti ní accident. Mo dẹ̀ confront ẹ̀ níbo la ti ríra rí níbo la ti pàdé rí. Mo gbàgbọ́ wípé nǹkan tí n bá máa jẹ́ láyé àti kọ́ látọ̀run ibi tí mò ń lọ. Now kó tó di pé mo wá di nǹkan tí mo dà lénìí. Now let me tell you the story of Ọpẹ́yẹmí. Program tẹ́ gbọ́ yẹn Ọpẹ́yẹmí ni mò ń pè lórí rédíò. Gbogbo radio stations mi pátápátá ni Ọpẹ́yẹmí ti ń lọ. And story ara mi ni mo fi bẹ̀rẹ̀. Kí ló ń jẹ́ Ọpẹ́yẹmí? Àwọn tó ti la ikú kọjá rí, tó ti la oríṣiríṣi kọjá rí. Pé mo ti gbé ẹni tó ti kú fún ọjọ́, ẹni tí mo gbé wá 2 weeks ago, ó ti kú, wọ́n ti embalm ẹ̀. Ó tó di pé wọ́n fi trolley gbé lọ. Ó wá já ìka ọmọ dídìrín ẹ̀ wá mì.
ó wá nurse tó ń tì lọ ó jùlẹ̀ pé òun ò ríbi tó ọwọ́ òkú ti mìírí wọ́n ti fi òwú sí nímú lẹ́nu o. So irú àwọn stories bẹ́ẹ̀ yẹn ni mò ń treat. So ẹ lè lọ sórí Facebook kẹsàjì fún Yinka Ayefele Ọ̀pẹyẹmí ẹ rí àwọn stories tí mo ti ṣe sẹ́yìn. So kì í ṣe pé bóyá mo fẹ́ fi ba èèyàn kan jẹ́ or mo fẹ́ fi attack èèyàn kan. So báwo ni tọ̀rọ̀ máa yìí ṣe wá jẹ́ ọ̀rọ̀ àwọn ní nígbọ́. Báwo lọ̀rọ̀ máa yìí ṣe wá jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa yẹn. Mò ń bọ̀. Àwọn èèyàn ló máa ń wá pé àwọn ti la ikú kọjá o ibi táwọn dérè nǹkan tó ibi káwọn tó di pé àwọn ní ìtúsílẹ̀ ó yẹ káwọn ti kú ṣùgbọ́n àwọn ò kú. Ẹni tí mo gbé wá sí orí rédíò yìí ọdún 4 tó ti wà ní sẹ́mínárì ní tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìhìnrere. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni bá wo fídíò yẹn dáadáa yé ipe kì í ṣe oníṣẹ̀ṣe ní bọ́ọ̀ yìí kì í dẹ̀ ṣe ọlọ́sàn yàbò lórí ìṣàbí oníkìníkà hired assassin ní iṣẹ́ tó lóun ń ṣe. Bẹ́ẹ̀ nǹkan tó dí òun ṣe àwọn ibi tó ti lọ ṣoògùn ló sọ ó lóun ṣe ògùn ní tápà òun ṣe ògùn ní ṣakí òun ṣe ògùn ní kinní kan èyí tó lóun ń lo ògùn eléyìí tó sọ yìí fún ni àpáyọ ó ní ibi tán bá 3 ló ti kú rí tó jẹ́ pé tó bá ti kú á padà jí ó lóun á padà jí. Mo dẹ̀ béèrè gẹ́gẹ́ bí òfin iṣẹ́ yìí ṣe hàn pé kò sí Facebook nígbà tá ó dẹ̀ wà ní NBC code àwọn tó ń control wa ó ní àwọn nǹkan téèyàn wọ́n ń pè nǹkan kan ní NTBB not to be broadcast. Àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ lórí rédíò pẹ́pẹ́ ni tí ò bá mọ̀ òfin yẹn wọ́n máa ń fàìn ẹni. Ìgbà tí Facebook dẹ̀dẹ̀ tó ti di pé kò sí nǹkan téèyàn ò lè fi hàn lórí Facebook ẹni bá mọ̀ mí dáadáa tó bá ń wo Ọpẹ́yẹmí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ àlejò tí màá gbé wá pé ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn ẹni bá lóun fẹ́ à ń fojú ẹ̀ hàn ẹ̀ẹ́dẹ́ bá dẹ̀ lọ gbọ́ fídíò yìí mo ní ǹjẹ́ ẹ fẹ́ kí n fojú yín hàn ó ní tó bá tó àsìkò lóun fúnra wọn á jáde ó ní ọ̀pọ̀lọpọ̀ lòun fẹ́ kó mọ òun ó nítorí òun fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé wọ́n máa tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn níparí ẹ̀ mo ní kí làmọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn ó ní ó bẹ́tà kéèyàn má dáwọ́lé ju kéèyàn dáwọ́lé nítorí gbogbo nǹkan tó ń kó jọ àtìgbà tó ń ṣe ayé assassin àtìgbà tó ń ṣe kinní kan nǹkan tó ń kó jọ ó ní kò sí nǹkan kan tó ń ní mọ́ ó ní ilé 3 lòún kọ́ ó lóun ti ta àwọn ilé yẹn láti kó fún àwọn ọmọ aláìníyàá. So kì í ṣe pé ọlọ́sàn yìí ni kì í ṣe olórìṣà ni kì í ṣe oníṣẹ̀ṣe rárá kì í ṣe oníṣẹ̀ṣe rárá. So òun kàn rí fáàsì pé òrìṣà tí wọ́n ṣe nǹkan tán ṣe fún òun fún àpáyọ ètùtù ẹ̀ tóun máa ń ṣe tí òun máa ń ṣe kò mí pé olórìṣà àwọn olórìṣà ní àwọn olórìṣà kọ́ ló sọ pé wọ́n ń ṣe é àwọn oníṣẹ̀ṣe kọ́ ló sọ pé wọ́n ń ṣe é ó ní nǹkan tí òun máa ń ṣe láti fi tu òrìṣà yẹn lójú torí oṣooṣù ló ń gbọ́dọ̀ ṣe tóun bá ṣe òun á kú òun wà ní òun wọ́n lè níyá mi tí màmá ó rọ̀kùn ní express ọ̀nà Èkó ọ̀nà Òṣogbo so fún rẹ̀ ló sọ ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá wo fídíò yẹn tá a yí ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé bóyá oníṣẹ̀ṣe ni bọ́ọ̀yìn kì í ṣe oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ ní pé dandan fẹ́ rí kò sá 11 ló ti lọ sẹ́wọ̀n lórí àwọn ọ̀rọ̀ yìí náà ni so ọjọ́ ìmú sọ fún pé táwọn ọlọ́pàá bá dé tán náà fẹ́ mú un kó lóun rẹ́dì náà nígbà tí òun ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ commit mo ní self confession náà máa ń pè ó ní nígbà tí òun ṣe pé bóyá wọn ọmọ tẹ́lẹ̀ ó ní rẹ́kọ̀dù náà gbogbo nǹkan tóun ti ṣe sẹ́yìn ní rẹ́kọ̀dù náà àwọn tó ti assassinate tó sọ gbogbo ẹ̀ náà ẹ lọ wo fídíò yẹn then ẹ understand better. So àwọn èèyàn tó kàn mú lórí owó Ayefele gan mi ti ẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá mi ti ẹ̀ sọ̀rọ̀ débi oníṣẹ̀ṣe. Èmi ti ẹ̀ sọ pé ẹ̀ tó láti báwo lẹ ṣe máa bú ṣẹ̀ṣe kò sẹ́ni tó láti bú ṣẹ̀ṣe ẹ̀sìn tẹ́yìn bá gbà lẹ máa gbà. Mi ti ẹ̀ sọ̀rọ̀ débi ìṣẹ̀ṣe rárá àyàtọ̀ fún tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train tí wọ́n fi kọ́ mi ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó bíbélì gan sọ pé wàá fi ti késàrì fún késàrì tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní onílé ẹkú ilé ìrọ̀lẹ́ lẹ́mu bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. Ajá òṣùpá ni mí tí mò ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn ìbà ọ̀sẹ̀ rẹ̀ nìdídógún tá a fi dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹrẹ ẹ̀jẹ̀ ọwọ́ ìbà tẹ́ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà kíre òní kójọ mọ́ wọ̀ wá lẹ́wù àtàtà. Mo mọ nǹkan tí mò ń sọ ìyẹn ò mí pé bóyá mi ò gba Jésù mi ò ń ṣe Christian mọ́
I know what I'm doing and I know how I started my career. Pé báwo èyàn ò gbọ́dọ̀ gbé tí wọ́n bá wo ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ láíláí èyàn ò gbọ́dọ̀ sọ pé tí wọ́n bá wo so tán bá dẹ̀ náà fẹ́ rí bọ́ọ̀ yẹn júwe ara ẹ̀ ó júwe ara ẹ̀ ó ní ọmọ fọ̀kọ̀ lòun ẹnìkan pè níparí program yẹn sàmà ó ní àlejò ńlá lẹ gbà lálẹ́ yìí ó ní mìtínà ọ̀rọ̀ bọ̀ ó ní àlejò ńlá lẹ gbà ó ní òun lójókòó níwájú yín yẹn mo níṣẹ́ ẹmẹni tó ń sọ̀rọ̀ ní òun mọ̀ ẹni ó ti fojú wọn rí ní fọ̀kọ̀ ó sọ̀rọ̀ dédé kan tó ní àkòsọ́mọ rẹ tó ń jáde ní fọ̀kọ̀ mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ó sọ̀rọ̀ dédé kan tó ní òun máa ń bá òun ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá Adédìbò mo ní kó má sọ kó mẹ́nu kúrò ńbẹ̀ torí mi fẹ́ kó dárúkọ àwọn tó ń dárúkọ ó ní tó bá sọ pé wàhálà ṣẹlẹ̀ ní ọ̀nà ẹ lọ wo fídíò yẹn dẹ́ ẹ̀ understand ẹ̀ bẹ́ẹ̀ ẹ má kàn mú lórí káwọn oníṣẹ̀ṣe má bínú tí ó bá jẹ́ pé ó sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn kò dẹ́ bọ́ọ̀ yẹn òun ṣe oníṣẹ̀ṣe òun ṣe babaláwo òun ṣe ayat assassin ni nǹkan tóun lọ ṣe oògùn tóun lọ ṣe láti jẹ́ àpáyọ ẹ̀mẹ́ta ló ti kú wọ́n ti pa ní express rí ó ti kú rí ní ọ̀nà àrà bí nǹkan then ó tún ti kú níbì kan rí mẹ́ta ló ti kú rí tó dẹ̀ jẹ́ àpáyọ nǹkan tó ń ṣe fún yẹn òrìṣà tó ìfà ọ̀dọ́ lóun fẹ́ fi hàn mí lórí ó lóun fẹ́ fòrìṣà yẹn hàn mí lórí fóònù mo ní mi ò wò mo ní kó má fi hàn mí. so wọ́n bá fẹ́ rí kò ń ṣe ẹni tó wà hidden in tó ti ṣe sẹ́yìn ní ọdún kẹrin rẹ̀ tó ti fi ilẹ̀ tó lóun ò ṣe mọ́ but like you said ṣẹ́rú stigmatization yìí bọ́ọ̀ yìí ó má padà sí ebi àárọ̀ ó bá tún padà sí gbòòrò. Exactly, they must stigmatize it. Nǹkan burúkú ni. They must stigmatize it. In fact, a gbọ́dọ̀ encourage ẹ̀ láti tún sọ fún padà sẹ́yìn àdúrà tí mo dẹ̀ ṣe fún ní parí nìyẹn pé Ọlọ́run ní jẹ́ kó padà sí ibi tó ti. Lára àwọn nǹkan tó dẹ̀ encourage èèyàn ni wípé tẹ́ bá ti gbójú ẹ̀ síta á wò pé everybody ti mọ̀ á dẹ̀ dá mẹ́. Ara àwọn nǹkan tó máa encourage àwọn èèyàn àbí mo parọ́ bọ̀dá Yinka. Ó tọ̀rọ̀ ni òfin tó tiẹ̀ déṣẹ́ wa yìí nìyẹn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Facebook ló bà gbogbo nǹkan jẹ́ Facebook ló bà gbogbo nǹkan jẹ́ àti TikTok àti nǹkan ẹlòmíì rò pé tóun bá ti gbé ojú èèyàn sí kó bá ti èèyàn kan jẹ́ láti fi make orúkọ ẹ̀ láti fi trend it is never done o lè bà èèyàn jẹ́ kó fi trend now o lè bà ìmọ̀lẹ́bí àbí ìgbésí ayé èèyàn kan jẹ́ láti fi trend and torí pé tẹ́ bá wo lọ wo page mi lórí TikTok kò ní viewers torí pé mi ò ń gbé gbogbo irú eléyìí sí mo afford láti post ẹ̀ ni mi ò ní post gbogbo irú àwọn nǹkan báyìí. You can't be wọ́n ti wà too sensitive láti gbójú síta jù it's wrong it's not professional you need to think about stigma when you are presenting. ṣe ìyàtọ̀ fún mo sọ fún bọ́ọ̀ yẹn mo ní ṣé ó fẹ́ kí n gbójú tó bá sọ pé ó ní tó bá sásìkò lóun fúnra wọn gbójú síta ó dẹ̀ sì mí ni ẹ̀ ó ní nǹkan tó ń ti ṣe sẹ́yìn ló lóun torí pé òun fẹ́ kí àwọn èèyàn má ṣe é pé ìgbẹ̀yìn ẹ̀ ò dáa nǹkan tó sọ nìyẹn is very simple so mi ò bú oníṣẹ̀ṣe èmi ò tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá mi ò bú oníṣẹ̀ṣe mi ò tiẹ̀ sọ̀rọ̀ babaláwo mi ò sọ̀rọ̀ oníṣègùn mi ò sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni òun ló sọ wípé àwọn nǹkan tóun ti ṣe sẹ́yìn especially torí àpáyọ ẹni bá kú kó tó padà jí àwọn náà àwọn àgbààgbà mọ̀ nǹkan tí mò ń sọ yẹn àwọn tẹ́lẹ̀ àwọn bá dẹ̀ mọ̀ pé bọ́n ṣe ń ṣe àpáyọ á mọ̀ pọ́n ṣe ń tù ú èmi ò ṣàpáyọ rí mi ò bọ́n ṣe ń tù ú òun ló sọ nǹkan tóun sọ ni èmi kọ́ ni mo sọ ó ní wọ́n ṣe fún òun nílẹ̀ tápà náà ti ṣe fún òun ó lè gbórí ìṣàwá láti bẹ́ẹ̀ ní wu àná kó sọ pé ibẹ̀ náà ti ìgbà tó ṣe fún òun tán lòun bẹ̀rẹ̀ sí ní tù ú àṣà ní nǹkan tó fi ń tù ú àìmọye àwọn tó ní oríṣiríṣi sínú ilé tó fi ń tù so nǹkan tí kálukú bá jẹ ló máa yó èmi ò ń ṣe ẹni tó máa tàbùkù ìṣẹ̀dálẹ̀ mi láéláé ìṣẹ̀dálẹ̀ mi ò lè tàbùkù ìṣẹ̀dálẹ̀ mi tàbí kí n sọ̀rọ̀ sí ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe láéláé kò possible.